بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ní ìwòye ní èsì òun náà ni àṣẹlé láti ìtọ́jú ọdún yìí náà àtúwọ́ àṣẹ ní ọdún tuntun tí a fi ṣe ìdò ní abíyí a fi ṣe ìrántí bàbá wa àṣẹ Adam Abdullahi Al-Alori tí ọlọ́run tó máa kẹ́rọ àwọn bàbá àti ọlọ́run ayọ̀ ọlọ́run abẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú bísímìlá ọlọ́run nípa parí ẹ̀dẹ́ bí lẹ́dọ̀tì pẹ́ẹ́lì ọlọ́run kó wá ń dùn wá ní ládàá rẹ̀. Ọlọ́run àdúrà wa náà ní fúlé àtòrí àwọn bàbá wa ṣé Yakub Abdullahi Al-Alori àkójá rí wọn pẹ́. Ládọ́dọ̀ àwọn mọ̀dẹ́rù wa Adébọ̀láyé Adam Abdullahi Al-Alori wọ́n ṣe àwẹ̀ náà láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ ọlọ́run òjò rẹ̀ wọ́n. Àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣé òwúlé láti kábí òru kádàrá ọlọ́kọ̀ fún wa lágbára. Àtúwá kí gbogbo àwọn ajánásì bẹ́ẹ̀ látọ̀rí gbogbo àwọn bàbá wa nínú ìmọ̀lá àti gbogbo àwọn jọmọ́ tí wọ́n ń ṣiṣẹ́ láti inú àwẹ̀
àdúrà wa kejì náà ní gbogbo jọmọ́ wa ká tó papòdà ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa àìdára àṣàṣì àwọn jọmọ́ ọkùnrin bàbá wa Yunus aláàkàtàwí imam ọlọ́bọ̀bá akẹ́wọ̀n àfọwọ́ mọ̀tọ́lá ọlọ́bà akẹ́wọ̀n ẹgbẹ́ra mọ̀dán ọlọ́bà akẹ́wọ̀n àwọn jọmọ́ wa bẹ́ẹ̀ ní lọ́kùnrin lóbìnrin kọlọ́kù bá akẹ́wọ̀n bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. látọ̀dọ̀ àwọn bàbá wa bismillahir ìlàfi bismillahir rahmanir rahim ìlàfi kọ̀ọ̀ẹ́jì إلههم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. akí gbogbo àwọn jọmọ́ àríkàn àsìkí gbogbo àwọn youth pátápátá ọlọ́run kò fún wa ládẹ́ ìdí ìtawá lé ní ọlọ́njà tó pàdé ní ọdún tó ń bọ̀. Àmín. Àti gbogbo àwọn alága olórí ọmọ Ìlọrin gbogbo yín pátápátá la ṣàdúrà fún. àtẹná. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Mùsùlùmí tó ń fọlọ́ọ̀kẹ́ àtẹ́ni tó rìn lọ àdìdẹ́ tá a fi sílẹ̀ pẹ̀lú dúkìá Olúwa tó ní ìṣọ̀rẹ́ fi ṣàmú mi. Mùsùlùmí tó ń fọlọ́ọ̀kẹ́ àtẹ́ni tó rìn lọ àtẹ́ni tó ń gbà mọ́tò àtúndì kẹ̀kẹ́ àdìdẹ́ tá a fi sílẹ̀ pẹ̀lú dúkìá Olúwa tó ní ìṣọ̀rẹ́ fi ṣàmú mi. Bàbá mi, bàbá gba ọlọ́wọ́ jàre yín pẹ́. Bàbá wa ṣe olùdó wánú lá. Illahir rahmanir rahim. الذي آمنهم من Méjì péré náà ló kù. Ìkan Al-Qur'ani. Bàbá ti ṣe Al-Qur'ani ń tán ìgbésẹ̀ tó kù náà láàgbé òǹkàlùkọ́ máa lọ lé ọlọ́wọ́ jà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Òun náà ni khatamatul Qur'ani. Náà kátó ṣe Qur'ani. Náà ipe tá a bá ti wà nídòkó báyìí tálálàwò sọ̀rọ̀ fún wọn ládùúgbò àtàwọn mòdúrú ìṣẹ́fẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sì tó bá gbà bí yóò bá gbà kálukó fara Ọlọ́run bàbá náà ló ti kọ́kọ́ mọ bẹ́ẹ̀ yìí ní tí ìṣiṣẹ́ onítọ̀ nígbà tó bá fún mi láṣẹ ánàkúnlá bàbá ṣe ṣàbíyí Ọlọ́run ṣe bàbá wa àgbà wọ́n ní àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú owó tí wọ́n fẹ́ mú ẹmú tọ̀dọ̀ yín wá kábí bẹ̀rẹ̀ káwọn bàbá tó kó tó wá sẹ́lẹ̀ yìí tí bó ti mọ̀ ní náà Lámídì nígbà elóhùn bàbá wa ṣe sàmú ní ṣe Suleiman wọ́n ní ẹgbẹ̀rún márùn-ún àwọn bíi dúpẹ́ lọ́tọ̀ Ọlọ́run ẹ bá ń gbé kínní sí àbá àwọn ẹ dábọ̀ ẹ̀bà kíákíákíá ní ẹgbẹ̀rún márùn-ún wọn náà dúpẹ́ lọ́tọ̀ Ọlọ́run Abdulhamid Bashir òun náà tiẹ̀ náà wá àwọn Abdullahi Mukadam. Èló ni Abdulhamid Muhammad Bashir Mowa Abu Haji 10,000 naira. Allahu Akbar. Americana ẹgbẹ́ nìyí ọdún méjì bílẹ̀ tẹ́lẹ̀. Àfáwà Abdallah Mukadam Ibrahim Alhaji Abdulrasaki Taganna 20,000 naira. Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òun dúpẹ́ fọ́lọ́run. Òun sì dúpẹ́ àwọn mùdírù pẹ̀lú oore tọ́lọ̀ ní kí wọ́n ṣe fáwọn. Ọ̀ya ẹni ọba kan. Halifa Sọ́ọ̀lẹ̀ Amasa 10,000 naira. Ọdún pẹ́ fọ́lọ́run. Sheikh Abdulwahid Aribi 2,500 naira.
Àlùfáà Abdulkadir Zakariya Sanusi Zakariya Ajánásí àgbà Ajánásí gbogbo ayé nù 2,000 naira. Ajiwa Mikael Abdulaziz Alimatari 2,000 naira ojú. Alhaji Abdulhamid Badamasi Aji Ọpẹ́yẹmí ọmọ àlùbáríkà 5,000 naira. Asheikh Abdulrazak 2,000 naira. Asheikh Atalla Arolo Asheikh Hassan Baba wa Abdulwasi Sa'alabi Raisul Amana 5,000 naira. Taigai Aji Abdulyakini Agbaji Ijoko 5,000 naira. Aji Musa Muhammad Roja Jannasi 1,000 naira. Ibrahim Elenyila 5,000 naira. Asheikh Abdulkadir Afolabi Zubairu Alabere Mudiru Suleiman Olarawaju Salman 2,000 naira. Mudiru Wanoni Baba Ishaq Ajinifesi 1,000 naira. Dr. Tajudeen Rufai Provost Wano 2,000 naira. Baba ni kanda baba abe koma safira. Abani kanda rara ọ̀rẹ́ Mudiru àwọn gaga ni Mudiru Abanikanda Baba Kuranga Moliyo Kamaru Abdurrahman Baba Tajudeen Alayinde Dr. Tajudeen Alayinde 2,000 naira. Badali lana mowa. Alhaji Bakare Wahidi Bakare Asheikh Abdurrahman Laibi ẹni Ọlọ́run Abanikanda Adiwa Komarudin Ibrahim Shuka. Abanikanda Abanikanda Kudigba. Baba wa Alabido 2,000 naira. Ọkùnrin tẹ̀fẹ́sì wa 2,000 naira. Baba wa Ìmọ̀mọ̀ Adégúnlẹ̀. Alhaji Abdulfatai Keke 2,000 naira. Abe oti ìsínbẹ̀. Àfáwà Abdulrashidi láti Aboru. Baba Sheikh Daoud Alfanla Abdulmajid Muhammadu Thani 10,000 naira. Owó ọpẹ́. Àfáwà Adam Missioner. Baba wa Sheikh Faliu Sẹ́ńsọ̀ wọ́n ti mú 2,000 wá. Baba wa Akíọ́lá Jojúmọ́ làwọn ọmọ wa 2,000 wá. Sheikh Mubarak Abuke Abdulhakeem Alaboto Alifa Agiri Kọ́sìm Balógun 1,000 naira. Baba wa Mubarak Abuke ayé tó ní ìdíkẹ́ mú wa mọ̀ Mubarak Abuke Baba wa Kọ̀mọ́rọ̀ ọmọ Òzébàrọ̀ 2,000 naira. Baba wa Amadu Ojodu 2,000 naira. 2,000 naira. Aba Musari ti Ibrahim Ọlọ́rẹ̀ ọmọ àlùbáríkà 2,000 naira. Alhaji Muse 5,000 naira. Alhaji Adiwo 2,000 naira. Alhaji wa Dr. Rolauti 2,000 naira. Alhaji wa Abubakar P 1,000 naira. Alhaji 2,000 naira. Alhaji Benyamin Adeyemi 5,000 naira. Lemana Masuraki 1,000 naira. Muhammad Lukman Muhammad Awal Akekoro 5,000 naira. 5,000 naira. Ẹja sinmi báyìí. Àyè tí bàbá wa gbà wá ṣáájú méjìlá tọrọ ọ̀rọ̀ ẹ dákun. àwọn èèyàn sì wà lẹ́yìn. Ìgbìlá 1,000 naira. Yàrá Ajé Amusa Samuel Kìsọ̀fọ́ Animakaye 2,000 naira. Yàrá jẹ gbàsẹ̀ ní 2,000 naira. 1,000 naira. Animakaye Animakaye àgbàdo ìyàwó ní ìlànà àbí àsákì ìlànà 2,000 naira. àwọn àdéjì wa nínú ọgbà àwọn àtọ́jú wa. Kamali Dini 1,000 naira. Látọ̀yọ́ Lasaki Bakole àwọn ẹgbẹ́ jọ bí wa. 2,000 naira. Ajibara 1,000 naira. Ó ti tó àbùkù fọ́ọ̀nù ilé ìtò. ọlọ́mọdé ọmọ alábùkù. ilé ìtò.
kábíyèsí olú agége ní wọlé yìí. ẹ dákun ẹ fún alága lásìkò ọpẹ́. káwọn bọ́ síbi lọ́gbọ́n tá a fẹ́ dá sísà tọ̀ sàlámù alaykum ètò ìbọ̀lẹ̀ wí mo yóò. bàbá wa kábíyèsí ni wọ́n wọlé yìí olú ti ilẹ̀ Agége níbi tí markazi wà ọba alẹ̀ yìí àwọn ni wọ́n wọlé yìí bá ti wá náà ní bí èsì náà lè ara fẹ́sítàkì ọlọ́mọdé àbá gbàrẹ́ ìyàwó fẹ́sítàkì àyà gbà wọ́n bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti bàbá olú Agége ẹ̀kọ́ ìṣẹ́ rárá lọ́wọ́ gbà lẹ́sẹ̀ fún yín o ọlọ́run gbà mẹ́rin yìí pẹ́ bàbá sọ pé bàbá àmì markazi wọn ní orí wọn pọ̀ lọ́dọọdún ṣe bàbá ẹ̀ tọ́dún yìí wá lé torí miawi tún ṣẹlẹ̀ ha bẹ́yìn ọ̀bá jẹ́ ọ̀rẹ́ markazi ẹ wo bí ó tọ̀wọ́ sí yẹ̀yẹ́ tó lọ́dún nìyí ẹni odò bá gé mọ́ta ẹ wo bábùkù ó ti kàn tó wọ́n bára mi àti wọn náà dúpẹ́ alhamdulilayi bí ìyìn lájọ wà. alhamdulilayi. kẹsẹ̀ tí miawi náà ti wá jáde láti bẹ̀rẹ̀ dópin gbogbo tó bá fẹ́ wò nípa miawi centenary baba ó wà nínú kásẹ̀tì yìí wọ́n ní 3,000 naira 3,000 naira ọ̀pá mẹ́ta ní péré kásẹ̀ tó ti wà bẹ́ẹ̀ lọ bí ẹgbẹ́ tó bí mẹ́wàá méjìlá ni wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀ máa wo ní bá ti wò kẹ́kẹ́ tó fi mí sí season film ọlọ́pọ̀ ń bẹ́ẹ̀ tí unilaji wà ń bẹ́ẹ̀ ìnáwó markazi wà ń bẹ́ẹ̀ gbogbo activities markazi ó rí ń bẹ́ẹ̀ ó rí bí àwọn ìdúró markazi bá ti yan lọ tí wọ́n yan bọ̀ tí wọ́n dúpẹ́ rẹ̀ lọ ọ̀ wà ní baba sórí àkóbò ń bẹ́ẹ̀ ó pẹ́ ní tó fẹ́ rí wọn lórí ń bẹ́ẹ̀ insha Allah ẹni tó àbá fẹ́ rí ò ní rí ń bẹ́ẹ̀ insha Allah 3,000 naira ni wọ́n ti ń gbé káàkiri kókàlùkù máa mú ti grab your copy. ìkan tó kù náà nù ní kọ́lọ́ ìjà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé òun náà ni èyí tí bàbá máa ń ṣe fún wa ní ọdọọdún. Alukurani àti dúpẹ́ alukurani kíké ló kù báyìí ká kọ́kọ́ ké kurani náà ká tó wá bọ́ sí programu míì tí ó kàn ti ṣe ti bàbá. Allahumma amin. ẹ̀rọ fẹ̀já farabalẹ̀ alukurani náà fẹ́ ké. wọ́n sọ máa bí inú o. ìjà farabalẹ̀. olùkàlùkù sì dàníyàn. ìjẹ́ ẹ̀dùn wá. ìdí awilade yìí dákọ̀ ẹja dàníyàn dáadáa. ìjà dàníyàn dáadáa. èyí tó ń bá ń fẹ́ fọ́lọ́ sọ fún sí lọ́rùn pé lọ́lọ́yìn bọ̀bọ̀ yẹn tú ẹ̀ àìrí náà rẹ̀ nì. ẹ̀mẹ́ta mẹ́ta ni wọ́n lápára rẹ̀. ẹ̀mẹ́ta mẹ́ta. alẹ́ òní ni wọ́n sọ Al-Qur'ani kalẹ̀. ó fi yẹ kọ́ gbàgbádùn ààrẹ ọgbà. ẹja dàníyàn dáadáa má ṣe pè fún yàn dàníyàn dáadáa tọ́lá tó bá ń fẹ́ ẹ̀dá pa àwọn ọmọ sí àwọn tó sì tòsí ẹ̀dá kọ́ wọ́n sí kọ́ akọ́lọ́ mọ́sàgbé wọn dé láyọ̀ kí wọ́n tó orí òun náà ọ̀hún dé ẹ̀tọ́rọ̀ fọ́kọ ẹ̀tọ́rọ̀ fàyà ẹ̀tọ́rọ̀ fáwọn ọmọ ẹ̀tọ́rọ̀ fáwọn tó ẹ̀tọ́rọ̀ sí markazi yìí náà bí tí ń dùn yí ọlọ́mọdé ọba jẹ́ ọlọ́mọdé dùn bẹ́ẹ̀ kalẹ́ ìmọ̀ra àbùkù markazi kẹ́mi wọ́n gùn àlàáfíà wọn. Òpèlè ọba wa ní okùnfin tí markazi ọgbà àwọn nà. Ọlọ́run nà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله. àwọn tá a mú Kùránì dání wọ́n ní mẹ́ta mẹ́ta láàké mẹ́ta mẹ́ta para rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn tí Kùránì ọ̀dọ́dọ̀ wa tẹ̀sùbá àwa ya mọ́ hasbunallahu wa ni'mal wakil ẹ̀sìn máa fàníyàn yín sí márùjọ́ sọkúsọ náà lọ́rùn fẹ́kú gbà lọ́wọ́ ẹ̀ yóò sọ lè fún ọ lálẹ́ yìí ètò ọ̀rọ̀ pé kò ṣeé ṣe nì fàfàfà tí ò tí ì bọ́ sí i nì tó lélẹ́lẹ́ tí ò tí ì bá a nì tó dùdùdù tí ò tí ì bọ́ sí bó ti fẹ́ nì lálẹ́ yìí ọlọ́wọ́ bọ̀ yẹn tó ẹ̀ àdúrà rẹ̀ ó gbà bùkátà rẹ̀ ó kú iṣẹ́ inú rẹ̀ ó dùn àṣírí rẹ̀ ó gbọ́ aláàdọ́ máa ga sí i àwọn ọmọ rẹ̀ ó lálùbáríkà ọkọ rẹ̀ ó ṣàlùbáríkà aya rẹ̀ ó ṣàlùbáríkà inú rẹ̀ ó dùn lórí gbogbo tó lọ sí i àníyàn àníyàn àníyàn. ẹ̀rọ náà tó fi 2000 rẹ̀ yá wá sí àti jíṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ wọn gbà. حسبنا ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبنا الله 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 ونعم الوكيل نعم المولى ونعم النصير. Markaz ọlọ́mọdé ọba àbúrò láyé bàbá wa Muhammadu Habibullah Adam Abdallah Al-Alori ọlọ́wọ́ kó tí wà pẹ̀lú wọn nígbà wọn pẹ̀lú bí tí wọ́n fi kẹ̀kẹ́ tí wọ́n fi bá ṣe ẹ̀rẹ̀ tí wọ́n fi di bíbí sáyé ìṣọ́ rẹ̀ tó fi sọ wọn kí ìkàkọ̀ sí wọn kí ìgbòho ọlọ́lá wọn kà ló lára bàbá náà nínú ẹ̀jẹ̀ nínú omi nínú sára nínú gbogbo ara nínú mọ̀lòmọ́dò nínú ara ọlọ́lá wọn kà ní wọn máa kúrò àlàáfíà àti gbogbo omi gbogbo wákàtí tí wọ́n máa lò kán máa lò pẹ̀lú àlàáfíà àti ìdùnnú ìfọ̀kànbalẹ̀ gbogbo ìgbà bá a ti tọrọ fún oníròyìn gbogbo ẹni tí bá fẹ́ bẹ́ẹ̀ yóò ti ní fún wọn náà lórí ọlọ́nẹ́bí wa Muhammad lọ́dọ̀ má fi kankan sẹ́mi bàbá yìí o má fi kankan sẹ́ àlàáfíà rẹ o ṣe gbogbo tí wọn ọlọ́run bá ṣe fún wa lóore ọlọ́nẹ́bí wa Muhammad lọ́dọ̀ alẹ́ làbí bàbá ṣe ìyàgò ọlọ́dún ọpẹ́ ó ti kọ́ kó tó máa dá sí ọlọ́nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run alẹ́ làbí bá a ti tọrọ fún bàbá gbogbo àwọn àlùfáà Markaz tí wọ́n dúró tọkàntara wípé àníkò ní bàjẹ́ àníkò ní yege àníkò ní dàrú ọlọ́run bá ti tọrọ fún bàbá mùdírù lórí bẹ́ẹ̀ fún gbogbo kálukú náà òní bá lórí àbá Markaz yóò gbóbi ìjàmbá ọkùnrin ìpínlẹ̀ gbogbo ìjàmbá ọkùnrin bá ti tọrọ fún bàbá tọrọ fẹ́yìn náà bẹ́ẹ̀ gbogbo ìjàmbá obìnrin
bá a ti tọrọ fẹ́yìn náà bẹ́ẹ̀ bá a ti tọrọ fún bàbá jàmá tòsí jàmá òkèrè ọkùnrin wa obìnrin wa jàmá ojoojúmọ́ jàmá ọ̀sọ̀ọ̀sẹ̀ jàmá ọ̀dọọdún ọlọ́run má ṣe ìlọ́kàtà wà tẹ́yìn bí àbùkátà wa àlékún kẹrẹ fún mọ̀lánà Sheikh Adam Abdallah Al-Alori àti bàbá tó bí wọn àti màmá gbogbo àwọn màmá náà kọ́nà bá wa kẹ́ wọn gbogbo ìyàwó tó ti lọ bá wọn kẹ́ wọn àwọn ọmọ tó ti lọ bá wọn ọlọ́mọsà bá wa kẹ́ wọn ọmọ akẹ́wọ́ dáadáa tó ti lọ bá bàbá ọlọ́mọsà bá wa kẹ́ wọn ọlọ́mọsà bá wa ṣàánú wọn ìkẹ́ rẹ̀ tó kù háyà mọ́sà bá wa ṣe fún gbogbo wọn wọlé àdébù wa Muhammad gbogbo àwọn tó ti lọ wọ̀nyí jama dáadáa tó ti lọ bá bàbá ọlọ́mọsà kẹ́ wọn wọlé àlùbáríkà wọn gbogbo wọn náà ta lóhùn ní ọ̀hún ọlọ́mọsà bá wa kẹ́ wọn àdébù wa Muhammad wọlé àjẹkọ̀ ṣoṣo rẹ̀ wọlé Al-Qur'an káńkà yìí ọlọ́dún òní gbogbo àwọn ọmọ dáadáa tí wọ́n ti lápá lórí sẹ́mi Mawlana Sheikh Habibullah Adam Abdallah Al-Alori gbogbo ọmọ dáadáa tó ti lápá sẹ́mi bàbá tó tó mọ Markaz ọlọ́mọsá máa wà pẹ̀lú yóò ọlọ́dẹ̀bùwà Muhammad ọlọ́dẹ̀bùwà ọlọ́run gbogbo ẹnì kọ̀ọ̀kan náà tọ́jọ́ mọ Markaz tẹ́ di àyè kọ̀ọ̀kan mú àtẹ̀sí gbé tẹ̀tàkà níbí yìí àyè tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí dì mú ọlọ́run níjọ́ dàrú kò sì ní bàjẹ́ yóò sì máa dá a sí ọlá pé ẹ̀tọ́rọ kílẹ̀ àfá yóò dàrú ẹ̀ sì fẹ́ kílẹ̀ àfá yóò bàjẹ́ ẹ̀ sì fẹ́ kílẹ̀ àfá yóò nira ọlọ́run nípa lẹ́yìn náà ẹni ó ti nílé kéwú kò ní túká ẹni ó ti níjẹ máa kò ní dàrú ẹni ó ti níjọ ìjọ náà ní bàjẹ́ ọlá nàbùwà Muhammad lọ́dọ̀ ọlọ́run ọlá Al-Qur'an Al-Azim ọlá Markaz lọ́dọ̀ ọlọ́run ọlá ìjẹ́ka ṣoṣo rẹ̀ bàbá wa Olúwagége ọlọ́mọsà máa wà pẹ̀lú bàbá náà ó ríra wọn gẹ́gẹ́ bí ọba aláàyè yìí wà rẹ̀ra wọn lẹ̀ fọlọ́hún wọ́n wá nu gbogbo tá à ń ṣe bàbá náà bá wa ṣe wọ́n fi yé wa báwọn wà pẹ̀lú bàbá wa hàn yín bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n wà pẹ̀lú ẹ̀yin náà wọ́n lá dẹ́kun wa Muhammad wọ́n lá Al-Qur'an Al-Azim bàbá wa ọlọ́lọ́ba àlú lọ́rin ọlọ́wọ́ mọ́tà àwọn bàbá náà sàlékún fòkànbalẹ̀ fún bàbá sàlékún rọrùn fún bàbá sàlékún dáadáa fún bàbá wa náà wọ́n lá ìjọba ṣoṣo rẹ̀ wọ́n lá Al-Qur'an Al-Azim lagos ìtawà ọlọ́mọdé ọgbàdé o ọlọ́mọdé ọgbàdé ọba wọn bá jíra ọlọ́mọdé àbá wa ṣe dáadáa fún wọn dáadáa Al-Qur'an dáńsẹ yìí bá mi sàlékún dáadáa fún bàbá náà bàbá níbi ètò ọ̀sà ọlọ́mọdé àbá wa ṣe dáadáa fún wọn ọbẹ̀ èkó ọlọ́mọdé àbá wa ṣe dáadáa fún wọn ọlá àdàbọ̀ Muhammad ọlá Al-Qur'an Al-Azim ọlá àdàbọ̀ ìṣòro rẹ̀ ọlá àdìgbò mi rẹ̀. gómìnà wa lóògùn stéètì Amosu ọlọ́run dákun má jẹ́ jọba rẹ̀ ọlọ́run má jẹ́ kí aró ní ọlọ́run dábì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run Al-Qur'an Al-Azim ìyá Ibrahim lówó sí ẹlọ́gbọ́n báwo ní sí kíní nù ní tòwúdí nù ní Alhaji wa Umaru Saro ọlọ́mọsá bá ṣe dáadáa fún wa ọlọ́run wa Muhammad bàbá wa Sheikh Abdulrahman Muhammad Juma Saro ọlọ́ba àṣàlékún àlàáfíà fún bàbá bá àṣàlékún ẹ̀mí fún bàbá bá àṣàlékún dáadáa fún bàbá ọlá àjẹkọ̀ ṣoṣo rẹ ọlá títóbi rẹ bàbá wa General Abdallah Adangba ọlọ́mọsá bá ṣe dáadáa ọlá nàbùwà Muhammad ọlá Al-Qur'an Al-Azim gbogbo àwọn bígọ́rẹ́ family ọlọ́mọdé wọn dàrú o má ba àyè náà jẹ́ o ọlá nàbùwà mo bá kẹ́ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ bàbá wa Sọfọlá àtàwọn tó ti lọ́nù wọn àwọn tí ń bẹ tí wọ́n ń sọkú fún bàbá náà tí wọ́n sì dúró déédéé ọlọ́mọsá bá wa ti dáadáa fún wọn ọlá nàbùwà Muhammad lọ́dọ̀ ọlọ́run bàbá wa Chief Bakare bàbá àdínlé tí ó sàbí ọlọ́mọsá bá wa ti dáadáa fún wọn bàbá wa Wálé Babaláke ọlọ́mọsá bá wa ṣe dáadáa fún wa nàbùwà Muhammad bàbá wa Olóòdé ọlọ́mọsá bá wa ṣe dáadáa fún wa ọlá nàbùwà Muhammad Professor ọlọ́mọsá bá wa ṣe dáadáa fún wa ọlá nàbùwà Muhammad lọ́dọ̀ ọlọ́ ọlá Al-Qur'an Al-Azim gbogbo Nàìjíríà lápapọ̀ ọlọ́mọdé ó dàrú o ọlá nàbùwà Muhammad bàbá wa Raisu Niqaba àmà
مولانا الشيخ الدكتور يوسف محمد الجمعة ìlàlà ọlọ́mọ́sàbà ṣe dáadáa fún àti sẹ́kẹ́tìrì wọn ọlọ́mọ́sàbà ṣe dáadáa fún wọn ọlọ́dọ́mọ́ Muhammad. Professor Hamza Abdulrahim ọlọ́mọ́sà bàbá wa Isa Salamu sàlẹ́kọ̀ àlàáfíà fún wọn. Bàbá wa sẹ́yìn wájú Suleiman one bàbá aláàbí ní jẹ́bẹ̀ onírò lọ sọ bẹ́ẹ̀ wà mẹ́tẹ̀ẹ̀ta ó sì ní ìtumọ̀ ọlọ́mọ́sà bá ṣe fún dáadáa fún bàbá wa aláàbí al-Imam ọlọ́dọ́mọ́ Muhammad aláàbí wa ẹ̀bìtì bá ṣe dáadáa fún ọlọ́dọ́mọ́ sọ̀rọ̀ ọlọ́dọ́mọ́ Muhammad ọlọ́dọ́mọ́ gbogbo rẹ̀ bàbá wa sàdálà bàbá gbọ́lá ọlọ́mọ àṣàlẹ́kọ̀ àlàáfíà fún wọn ọlọ́dọ́mọ́ Muhammad Professor Abdulbaki Shuaib ọlọ́mọ́sà bá ṣe dáadáa fún wọn ọlọ́dọ́mọ́ Muhammad alfáà aláàbò akọ́lá abiola máa ti dáadáa fún wa ọlọ́dẹ́mọ̀ Muhammad gbogbo àwọn ìjọba wa níbi nítòsí àti lókèrè máa ti dáadáa fún wa ọlọ́dẹ́mọ̀ Muhammad alhaji akóyẹmí ọpẹyẹmí ọlọ́mọsá máa ti dáadáa fún ọlọ́dẹ́mọ̀ Muhammad ilé iṣẹ́ rẹ̀ ní ìbàjẹ́ ọlọ́dúnrún bàbá chiroma ọlọ́mọsá máa ti dáadáa fún ọlọ́dẹ́mọ̀ Muhammad lọ́dọ̀ fún sẹ́ẹ̀ ọ̀rẹ́ bàbá wa ni gbogbo ìgbà ní ṣe dáadáa ọlọ́mọsá máa ti dáadáa fún yín àtẹ̀wọ́pá àtọ́nùbẹ̀ lára kò nínú ọlọ́mọdé máa ti dáadáa fún wa bàbá wa sọ Ibrahim kan máa ti dáadáa fún ọlọ́mọdé Muhammad gbogbo àwọn alájàṣẹ́ gbogbo alákùtọ́nù ọlọ́mọdé gbogbo alátòkèdélẹ̀ kèrè rìpọ́blìkì ọlọ́mọdé máa ti dáadáa fún wa alhaji wa Suleiman gbogbo ọlọ́mọdé máa ti dáadáa fún alhaji abdulwakil adé ọmọ alibarika ọlọ́mọdé tí ń sẹ́yìn ẹ̀dàrúmọ̀ ìlọ́wọ́ ọlọ́mọdé Muhammad gbogbo ara bíjà ọlọ́dàmọ́sà máa ṣe dáadáa fún àlùfáà Muhammadu Bashir ìrìnàjò ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún ayé ìdí bàjẹ́ o gbogbo Ìlọrin ọlọ́mọ́sà wọn bàjẹ́ tàbí tẹ́lẹ̀ ọlọ́dàmọ́ Muhammadu ọlọ́run ọlọ́run àdìlá tàbí tẹ́lẹ̀ ọlọ́dàmọ́ ọlọ́run ọlọ́run àlàní alájọwà sọ́ọ̀lù tání sọ́ọ̀lù yìí ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún alájọwà sọ̀dík adéjúmọ̀ ọmọ àlùbáríkà ni ọmọ dáadáa ni ọmọ dáadáa ni lọ́dọ̀ àwọn bàbá ọmọ tí ṣe dáadáa ni ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún ọlọ́run àlàní bàbá sọ́ọ̀lù sẹ́ńsọ̀ àlìmọ́ ọlọ́mọ́sà máa ṣe gbogbo àwọn bàbá wa lábìbò àwọn àwọn àgbẹ̀ ọlọ́run ní sọ olókàtà ṣe ìdílé gómìnà Kwara ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún ọ gbogbo àwọn ènìyàn bá látòkè gbélé Lagos State ní gbogbo ibi tó yẹ ká sí ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún yóò gbogbo branch kọ̀ọ̀kan ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún yóò ọlọ́mọ́sà Muhammad aláti olórí wa hà yìí tó iṣẹ́ olórí nìkan bá Lagos State aláti wa bí ọlá ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún ọ ọlọ́mọ́sà Muhammad ọlọ́mọ́sà aláàzí olórí gbogbo Nàìjíríà ṣé Allah ṣe bàbá Muhammadu Buhari ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún ọ ọlọ́mọ́sà mọ́tò dàrú mọ́ ọlọ́wọ́ tó wọlé ṣe kó múlẹ̀ dáadáa ṣùgbọ́n wa ní Sokoto ọlọ́mọ́sà máa ṣe dáadáa fún ọ mọ́tò kíkẹ́ra náà dàrú ọlọ́mọ́sà àmì Sàràkínà ọlọ́mọ́sà bá wà pẹ̀lú wọn ọlọ́mọ́sà Muhammad bá wà pẹ̀lú wọn fún wọn ṣèkẹ́ wọn ṣe dáadáa fún gbogbo wọn. Gbogbo àwọn ọmọ bàbá wọ́n pọ̀ bẹ́ẹ̀ alájọ orílẹ̀ máa ń wà bẹ́ẹ̀ CBS wà bẹ́ẹ̀ gbogbo yìí ẹ̀wà bẹ́ẹ̀ ọlọ́mọdé àbá ṣe dáadáa fún yín ọlọ́dẹ̀bọ̀ àmọ́ ajé àmúra bẹ́ẹ̀ fáhárù bẹ́ẹ̀ gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé àbá ṣe dáadáa fún yín alhaji ọ̀dọ̀gbọ́n ọláòjì ẹgbẹ́ ọmọ àgbàgbà ọmọ dáadáa láàyè yìí ni ọlọ́mọdé àbá ṣe dáadáa fún wọn gbogbo ẹgbẹ́ tí kò ti dákọ̀ alájùwà àtẹlẹtìfì ajé ègbé ọlọ́mọdé àbá ṣe dáadáa fún wa ọlọ́dẹ́bùwà Muhammad ọlọ́dẹ́bùwà ìlànà àtúwí bẹ́ẹ̀ wọlé àtúwí ọlọ́run gbogbo wọn látòkè tẹ́lẹ̀ ìgbà wọn ṣèkùdàmọ́ àlùfáà àtúwìmọ̀jìdì máa ṣe dáadáa fún yín ájìlù fẹ́ǹsà ọlọ́run máa ṣe dáadáa fún yín o mọ́tẹ̀kì sẹ́ yóò dàrú o máa sàlékọ́ àlùbáríkà ọlọ́run lọ́dọ̀ ọlọ́run àdùnnàzí bàbá wa alhaji wa Yahya Abdulsalam Yahya Salam ọdún sábà àgbẹ̀dàdà fún wọn ọlọ́dẹ́bà Muhammad bàbá wa sẹ́yìn Yakubu Abdallah Al-Alori wọ́n fi owó sí gbogbo àwọn àfáà lápò lọ́kọ̀ ọ̀kan wàláì bó ti ní wàláì ìgbọ́dọ̀ sí ìlà
òkè lọ́dọ̀ tí ń bọ̀ Muhammadu Rasulullah ọ̀dọ̀ ọmọ aláàbí wa fọlọ́ sọ Muhammadu Rasulullah ọlọ́mọ sábà ṣe dáadáa fún wa bàbá wa tó wà hábì fọláwí ìyẹ̀dá fọláwí bàbá wa sẹ́ńsọ̀ bá a sàlékún ìdí àwọn ọmọ sẹ́ńsọ̀ bá a máa dúró bẹ́ẹ̀ àti ó lè kẹta tàbí bàbá sẹ́ńsọ̀ ọlọ́mọ sábà ṣe dáadáa fún wa ọlọ́run àlà ṣe gbogbo ẹbí fọláwí yá ọlọ́mọdé kẹ́bí náà dàrú o ọlọ́mọdé ọba jẹ́ o ọlá títóbi rẹ̀ ọlọ́run àlà ṣe. wà á sì àmàlà àbábáwa àbẹ̀wò wá sí àlábì ọlọ́mọdé sábà ṣe dáadáa fún wa. ààrẹ ilẹ̀ Yorùbá bàbá àdúgbò ilẹ̀ Yorùbá ṣé wọ́n wá sẹ́ńsọ̀. aṣíwájú ilẹ̀ Yorùbá láti túnbẹ̀ bí wọ́n ń sọ Chairman Arkan Alhaji Zikrullah Badman. Bàbá wa Sani Sọ́ọ̀lì Sọ́ọ̀lì. Ọmọ ilé ìbò adára níjọ. Bàbá wa Tinubu Alájà wa Adéwòbí. Bàbá wa Àdìbárí Sàràkí Àdìbárí. Alájà wa Tóyìn. Ọmọ ilé ìbò adára níjọ. Àti ọmọ ilé ìbò Samuel Adéjàre. Babatunde Adéjàre àti ọlọ́lẹ́bù Ọbaṣá ọlọ́lẹ́bù Ọbaṣá. Múdàsílù Ọbaṣá Ọlọ́lẹ́bù Ṣàjọ́. wa ní Agége local government yìí. Alájà Kòlògẹ́nì. Alhaji Abdulgani olùdókòbí ọlọmọsàbà ṣe dáadáa fún oníṣàmánu wọn bí ọlọmọsàbà ṣe dáadáa fún ọlọ́dẹ̀bọ̀ àti wíbẹ̀ wọ́n ti gbọ́ ọlọ́run ti gbọ́ ọba àkásọ̀nù ọwọ́ àbí o ọlọ́run àti bàbá àwọn làwọn jọ wá látọ̀pọ̀ fún ọba àkásọ̀nù ọwọ́ àbí o ọlọ́run Ẹ̀yẹ́kí Abdulrahman. ọba káwà bí ọba káwà bí Ọba Òṣùgbà. olóhùn pẹ̀lú bàbá àwọn làwọn jọ wá láti tọ̀tún ọwọ́ àbí o. Alhaji Moshood Quadri. Alhaji Hamida Ọdẹbíyì. Ọlẹ́ jẹ́ Abdulbasit Hussein. Gbogbo ẹni ọba ti parí Kùránì ẹ̀ máa dé Kùránì padà bọ̀. Káyọ̀ màkó ti tán ẹ̀ẹ̀mẹ́ta wọ́n ní ká pààrà rẹ̀. Ọba ti kà á bá máa mú bọ̀. Ọmọ náà wà bí o Abdulbasit Hussein ló láti pọ̀ nínú òun tó wá. Abdulrasaq Abbas ọmọdé afáàní ọlọ́dà kan sábà ṣe dáadáa fún alimarikola nàbà Muhammad pẹ̀lú bàbá wa Sheikh Suleiman Abdulwahabi Al-Buniyawi ó kárí kó ní ìmọ̀lẹ́fọ́ọ̀là ó kárí kó gba àwọn àfà ẹ̀mí ni wọ́n fẹ́ pè ó kárí kó gba àwọn àfà mọ́kàsì tí wọ́n ti ṣiṣẹ́ lọ́sẹ̀ lórí láyò yìí ọlọ́dà kan wọ́n dà wọ́n lọ́la ara wa o ọ̀là àbúrò sẹ́nitọ́ ayọ́lá ọlọ́mọdé àbá ṣe dáadáa fún ọlọ́dàbọ̀ Muhammad ọlọ́dàbọ̀ alùpàṣẹ Abdulwakil Abel àti àtúntò ọlọ́run ní dáńsẹ́ irú ọlọ́dàbọ̀ Muhammad àbúrò yóò máa fà wọ́n sì máa dàgbẹ̀ ní wọ́n máa gùn ọlọ́dàbọ̀ alùpàṣẹ lọ́wọ́ ọlọ́dàbọ̀ alùpàṣẹ ọlọ́dàbọ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n fa àwọn àfọ́ àwálẹ̀ àjàṣe rádà ọlọ́mọsà bá sàlùkùn fún bàbá náà bá sàlùkùn àlàáfíà ara fún wa ọlọ́lùkùn àlè tá à ń ṣe yìí ọlọ́lùkùn àlè lọ́dọ̀ ọlọ́run ọlọ́tútù rẹ̀ ọlọ́pàá gbogbo àwọn afá gbogbo àwọn tó tún níbẹ̀ tọ́lẹ̀ jẹ́ fún àwọn kíláàsì ọlọ́mọsà bá gbé kálukú nìgbé ọlọ́dàbọ̀ Muhammad alájú wa Abdulhadi ọlọ́mọsà bá gbé nìgbé ọlọ́tútù rẹ̀ ọlọ́lùkùn àlè làásì gbogbo ẹni tọ́rẹ̀ ọlọ́mọsà fún ọlọ́láàfíà kálukú náà ti gbó tiẹ̀ káàkiri kálukú lálàáfíà ọlọ́dàbọ̀ Muhammad bàbá wa Munirul Markaz ọlọ́mọ fi kẹsẹ̀ ní bàbá yìí ọlọ́mọ fi kẹsẹ̀ àdáfíà wọn ọlọ́mọ fara ní bàbá ọlọ́mọ fara ní wọn la gbogbo ẹni tọ́lá sàdúró ní kíkú ọlọ́run ní lukman sheikh muhammadu habibullahi adam abdallah ọlọ́mọ fara ní wọn ọlọ́mọ dànù wọn ọlọ́mọ fi wọn lọ́jọ́ balẹ̀ àlàáfíà gbogbo gbà ọlọ́mọ sàṣẹ fún bàbá gbogbo ẹni ẹ̀sà mi tó ti ní fún wọn náà nù ọlọ́ amínà.
ولا آمين. Bàbá Mọ̀lánà gbẹ́bẹ́ ṣe kútúbà lórí Kùránì wa tá a ṣe báyìí. Àtẹ̀mí àti wọ́n àti ń bẹ ní abẹ́ bòógì ìmọ̀lẹ̀ Kùránì lábẹ́ bàbá wa náà. Gbogbo wa ní àti àdá àwọn èyí ọlọ́run dákun kó mo lọlé àṣẹ. Olórí gbogbo àníyàn wa náà ni pé Markaz kó máa bẹ lọ́gbọ́rẹ́. Èyí tó tẹ̀lé àníyàn wa náà ni bàbá wa ti ń tukọ̀ yìí wọ́n túre tí bàbá wa lágége ti dá tó lánàá àdúrà àwọn tí wọ́n gbà lónìí tó bẹ̀rẹ̀ tún fi tójú wọn lọ yí pé àwọn ọmọ àwọn tí wọ́n dàbí àwọn adúgbò ẹ̀rọ ọlọ́run adúgbò ẹ̀rọ ọlọ́run adúgbò ẹ̀rọ ọlọ́run àwọn bàbá Mudir ọlọ́run fi gbogbo àmì náà sára wọn pátápátá ọlọ́run dákun mọ́ ìyọ àmì Mọ̀lánà ṣe ká Ádámù kò lára yín ìmọ̀lẹ̀ ṣe ká Ádámù ti bẹ lára yín ọlọ́mọ yọ kó mẹ́ ìkẹ́ sí Ádámù ti bẹ lára yín ọlọ́mọ yọ kó mẹ́ ọlá sí Ádámù ti bẹ lára yín ọlọ́mọ yọ kó mẹ́ ìṣọ́ àbò tí Ádámù ti bẹ lára yín ọlọ́mọ yọ kó mẹ́ mímọ̀ sí Ádámù ti bẹ lára yín ọlọ́mọ yọ kó mẹ́ gbogbo lápálápátá àti ìyọnu ọlọ́run ti bẹ lára Mọ̀lánà ṣe ká Ádámù tọ́lọ́run wá darí ẹ̀ sórí yín ọlọ́run dákun mọ́ yọ kó mẹ́ láyé ọgọ́rùn-ún ọdún kẹ ló dáadáa òbí bàbá ò lè lò tán gbogbo ẹ̀ pátákẹ́yìn pápọ̀ kẹ ló ọlá àwọn bàbá tí wọ́n ṣèyí sílẹ̀ náà ọlá Al-Qur'ani. àníyàn kẹta náà ni àtẹ̀mí àtiwọ́ bọ́lọ́wọ́ ti ní jáwa kúrò lẹ́yìn bàbá yìí kájà níyàn rẹ̀ dáadáa gbogbo rẹ̀ pátá lọ́lọ́run fi kárí ẹnì kọ̀ọ̀kan wa lábẹ́ wọn gbogbo àwọn ọmọ Markaz ta tẹ̀rí wọ Markaz yìí wá juwọ́lẹ̀ bí àfúnmọ́lẹ̀ aníṣẹ́ kàbíbù láyò gbogbo wa pátápátá ní ìgbà fún a sì tún pọ̀ sí àtúnpọ̀ sí ọlọ́njẹ́ àmọ́ pọ̀ lọ́lá bẹ́ẹ̀ ọlọ́njẹ́ àmọ́ pọ̀ níkẹ́ bẹ́ẹ̀ ọlọ́njẹ́ àmọ́ pọ̀ nímọ̀ bẹ́ẹ̀ ọlọ́njẹ́ àmọ́ pọ̀ lówó bẹ́ẹ̀ ọlọ́njẹ́ àmọ́ pọ̀ níṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́njẹ́ àmọ́ pọ̀ gbogbo kan bẹ́ẹ̀ náà làwọn jama Markaz lábẹ́ ájíwá síkírù láì Badamasi àbí àti gbogbo jama lọ́kùnrin àti lóbìnrin àtúnpọ̀ sí ni àtàwọn ẹlẹ́sẹ̀ láti tìtíyà nàbí gbogbo wọn àtúnpọ̀ sí lábẹ́ bàbá Mọ̀lánà ṣe ká Ádámù ọlọ́run dákun kútùbà àwọn ni wọ́n lè ṣe yìí gani ara rẹ dáadáa o àwọn tó yẹ kó rántí àwọn tó yẹ kó wọn náà rántí inú àwọn èèyàn rẹ tí ò sí nìyí dákun rántí wọn pẹ̀lágbà èmi rántí ìyá mi ọlọ́run dákun dé ìyá náà pẹ́ fún mi dé ìyá náà pẹ́ fún mi dé ìyá náà pẹ́ fún mi wọ́n rántí ara mi àti gbogbo ilé mi wọ́n náà rántí tiẹ̀ wọ́n rántí gbogbo àwọn tó ń ṣe eré fún alábẹ́ bàbá Mudir Markaz ọlọ́run má pa orí ẹnì kọ̀ọ̀kan wọn jẹ́ ó máa pọ̀ sí ẹrú ọlọ́run kan mú bá fìtà sí wa olówó àdúrà obìnrin ni ó túbọ̀ àti bàbá bẹ́ẹ̀ ṣe fún àyè máa ṣe àmì wọ́n ti fẹ́ dàní ẹ̀ ọlọ́run kan gbogbo paramọ́ta ọlọ́láhàrà wọ́n àti wọ̀tà nínú àdúrà ìlà sí. آمين 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 يا الله. نسألك أن تستجيب دعاءنا آمين مع الإيمان بك برسولك آمين القدوة على الوفاء بالأهل آمين يصدق فينا قولك الحق الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة آمين أولئك لهم عقبى الدار آمين جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار اللهم
إنا نسألك أن تقوي إيماننا وتمنحنا الهداية والتوفيق وأن تنصرنا على أنفسنا وعلى أعدائنا. اللهم اجعل المسلمين لا يرفعون أيديهم إلا إليك. اللهم قد جئناك بجمعنا متوسلين وإليك في قلوبنا متشفعين ونزنا بجنابك خادعين وعلى أعتابك واقفين فلا تتركنا عن بابك تائبين برحمتك يا أرحم الراحمين. اللهم إنه لا بد لنا من لقائك فاجعل عند ذلك أسرنا مقبولا وذنوبنا مغفورا وسعينا مشكورا. آمين 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 وارزقنا تجارة لن تبور بعزتك يا عزيز يا غفور. اللهم انفعنا وانفعنا بالقرآن العظيم. صدق مولانا العظيم وبلغ رسوله الكريم ونحن على ما قال ربنا وقال مولانا من الشاهدين. اللهم ربنا تقبل منا ختم القرآن وتجاوز عنا ما كان في تلاوته من السهو والنسيان أو تحريف كلمة أو موضعها أو تغيير حرف أو تقديم أو تأخير أو زيادة أو نقصان أو تأويل على غير ما أنزلته أو ريب أو شك أو تعجيل عند تلاوته أو كسل أو سرعة أو زيغ اللسان أو وقوف بغير وقف أو إرغام بغير مدغم أو إظهار بغير بيان أو مد أو تشديد أو همزة أو جزم أو إعراب بغير ما كان فاكتبه منا على التمام والكمال والمهذب من كل الألحان. فاغفر لنا يا ربنا يا سيدنا ولا تؤاخذنا يا مولانا وارزقنا فضلا من قرأه مؤديا حقه مع الأعضاء والقلب واللسان وهب لنا به الخير والسعادة والبشارة والأمان ولا تختم لنا بالشر والشقاوة والضلال والطغيان ونبهنا قبل المنايا عن نوم الغفلة والكسلان. آمنا وأمنا من عذاب القبر ومن سؤال منكر ونكير ومن أكل الديدان وبيض وجوهنا يوم البعث واعتق رقابنا من النيران ونأخذ كتابنا باليمين وارفعنا بالقرآن العظيم وبارك لنا بالآيات والذكر الحكيم وتقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم زينا بزينة القرآن واكرمنا بكرامة القرآن وألبسنا بخلعة القرآن وآفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة بحرمة القرآن وادخلنا الجنة مع القرآن وارحم جميع أمة سيدنا محمد بحق القرآن
اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مونسا وفي القيامة شفيعا وعلى الصراط نورا وإلى الجنة رفيقا وبنبينا وباعد بيننا وبين النار سترا وحجابا وإلى الخيرات كلها دليلا وإماما بفضلك وجودك وكرمك يا أكرم الأكرمين. اللهم اهدنا بهداية القرآن وعافنا بعناية القرآن ونجنا من النيران بكرامة القرآن وادخلنا الجنة بشفاعة القرآن وارفع درجاتنا بفضل القرآن كفر عنا سيئاتنا بتلاوة القرآن بهذا الفضل والإحسان. اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل كلمة كرامة وبكل آية سعادة وبكل سورة سلامة وبكل جزء جزاء. اللهم ارزقنا بالألف بالألف ألفة وبالباء بركة وبالداء توبة وبالثاء ثوابا وبالجيم جمالا وبالحاء حكمة وبالخاء خلاصا وبالدال دنوا وبالذال ذكاء وبالراء رحمة وبالزاء زلفة وبالسين سناء وبالشين شفاء وبالصاد صدقا وبالضاد ضياء وبالضاء طهارة وبالظاء ظفرا وبالعين علما وبالغين غنى وبالفاء فلاحا وبالقاف قربة وبالكاف كفاية وباللام لطفا وبالميم موعظة وبالنون نورا وبالواء وصلة وبالهاء هداية وباللام الألف وباللام ألفة وباللام لقاء وبالياء يسرا. وصلى الله على سيدنا محمد وآله الطاهرين أجمعين. اللهم بلغ ثواب ما قرانا ونور ما تلونا إلى روح سيدنا محمد صلى الله عليه وسلم وإلى أرواح أصحابه ورضى الله عنهم ورضي الله عنهم أجمعين وإلى أرواح جميع الأنبياء والأولياء والمرسلين وإلى أرواح آبائنا وأمهاتنا وإخواننا وأصدقائنا وأساتذتنا ومشايخنا مشايخنا وخاصة إلى أرواح جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات أجمعين عامة وإلى جميع أصحاب الخيرات من المؤمنين والمؤمنات. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين. آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. Gbogbo àdúrà tí a ti ṣe. Gbogbo àdúrà tí a ti ṣe. Èyí tá a tọrọ. Gbogbo èyí tá a tọrọ. Ọlọ́run bá kó máa mú un lọ sílé àṣẹ. Ọlọ́run kó máa mú un lọ sílé àṣẹ. Ó wọlé Al-Qur'an. Ọlọ́run wọlé Al-Qur'an. Ó wọlé òru èní. Ó wọlé òru èní rẹ̀ látìlẹ̀ kádìrì yìí. Ó sì wọlé pé òru yìí náà ní òru tí ìwọ
Ọlọ́run sọ wípé òun gbàdúrà ń bẹ̀. Òru iná ni ìwọ Ọlọ́run fi hàn wá pé ìwọ Ọlọ́run àwọn àgbàdúrà ń bẹ̀ dáadáa. Nígbà òun náà ló sọ Al-Qur'ani kalẹ̀. Torí wọn náà ló sọ Kùránì kalẹ̀ lóru náà. Al-Qur'ani náà kọ́ máa jẹ́ ìmọ̀nà fún wa. Ọlọ́run jẹ́ Kùránì ó máa jẹ́ ìmọ̀nà fún wa. Al-Qur'ani tó sọ kalẹ̀ ń bẹ̀. Al-Kùránì tó sọ kalẹ̀ ń bẹ̀. Bá a ti lágbára mọ́. Bá a ti lágbára mọ́. Kà á. Òun làwọn ń kà á. Àwọn bí wọ́n ti tó. Wọ́n máa wọ bí wọ́n ti tó ní kó fi gbà á. Bá a ti lágbára mọ́. Bá a ti lágbára mọ́. Ìwà ti mọ́. Bóyá wa ti mọ́. Láti ń tọrọ. Láàbí ń tọrọ lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run. Tọrọ oore lọ́dọ̀ Láàbí ń rẹ̀. tọrọ ní àrà orí lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run. Ọlọ́run bá lọ wá mọ oore tó pọ̀ jù tẹ́mi wọn ò lè lọ bẹ̀. Ìwọ Ọlọ́run ló mọ ọdẹ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ tẹ́mi wo ti ẹ̀rọ tá àti ẹ̀rántí tọrọ. Tí a máa ń yàn lọ́tọ̀ọ̀tọ̀. Táwa ò máa ń yàn lọ́tọ̀ọ̀tọ̀. Ní alimun bil jumlati wa Wọ́n sì máa gbogbo ẹ̀ pátápátá ká máa ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ fún ọ ojú rẹ̀ tayọ bẹ́ẹ̀. Wọ́n á mọ gbogbo ẹ̀ láti ìlú. Olùmọ̀ gbogbo ẹ̀ ládìlú. Adé wa bá ọ lásìkò. Gbogbo wọn ládé wá bọ̀ ní mẹ́ríkàsì yìí lásìkò yìí lóru yìí o. Bùkátà wa wá. Gbogbo èròǹgbà wa bùkátà nìkọ̀ọ̀kan wọn la gbé wá lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé àtàgbà náà. Sẹ́yìn tá a lè gbé lọ bá. Kò sẹ́ni kan tá a lè gbé lọ bá. Tó lè bí ààrẹ Kò fún sì wa. sẹ́ni tó lè bí àwọn àníyàn wa fún wa. Tayọ̀ ọwọ́ Ọlọ́run Tó náà. tayọ ọwọ́ Ọlọ́run náà. Ká gbé ọ́. Ìwọ náà ló ní á pè ọ́. Dá wa lóhùn. Ó dá wa lóhùn. Àti wá gbé ọ́. A ti wá pè ọ́. Àti lágbára mọ́. Bá a ti lágbára pẹ̀lú àwọn ọkọ rẹ̀ ńláńlá nì. Ṣá ìwọ́lá bí wọ́n ti tó gbogbo. Wọ́n wọlé bí wọ́n ti tó. Gbàdúrà nìkọ̀ọ̀kan wa. Bá a ti pọ̀ tó ń bí lónìí. Bá a ti pọ̀ tó ń bílẹ̀ nìyí. Ká tó wá lọ́pọ̀ lọ́nà ẹgbẹ̀rún owó ẹ̀. Ọlọ́run tá a tó wá lọ́pọ̀ ìlọ́pọ̀ ẹlẹ́nu ẹgbẹ̀rún orú ẹ̀. Wọ́n náà lọ lè bí àbùkátà ẹnìkan fún Gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pátápátá ìwọ náà ló lè bí àbùkátà ẹnìkọ̀ọ̀kan wa. Tí ẹnìkan tó ní títẹ̀ nìkan lọ́wọ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run. Bọ́ bá sì ṣe gbogbo tí gbogbo wa bá kójọ ta béèrè orí rẹ o lè mọ ẹgbẹ́ kankan. Gbogbo ọba ọbakọ̀jọ náà bẹ̀rẹ̀ orí rẹ tó wá sílé wa lọ́wọ́ nǹkan kan òdínkù ní ọlá rí Ọlọ́run. Wá wọn láàyè tí ò dínkù tí ò wúlò fún wọn. Wá wọn láàyè tí ò wúlò fún ọ kò dínkù kankan kù lọ́dọ̀ rẹ̀. Mo fi ṣe tó wúlò fáwa. Ìṣe báwa tó wúlò tí ó wúlò lẹ́nu kọ̀ọ̀kan wa. Ọlá Al-Qur'ani tá a sọ kalẹ̀ yìí náà. Ọlá wákàtí tá a wà yìí. Ọlá wákàtí òru tá a wà yìí. Ọlá àsìkò tá a wà yìí. Ọlá àsìkò tá a wà yìí. Ọlá ní oṣù tá a wà yìí. Ọlá ní oṣù tá a wà yìí. Bùkátà ẹnìkọ̀ọ̀kan wa. Bùkátà ẹnìkọ̀ọ̀kan wa pátápátá kò. Dáadáa àmọ̀ ìyàtọ̀ tí ó bá tún lọ́dún tó ń bọ̀. Ọlọ́run dákun jẹ́ ká àwọn ìyàtọ̀ tá a bá wa. Ó máa ní kí ọdún tí ń bọ̀. Ká lè dúpẹ́. Ká tún wá lè kún fún ọpẹ́ lọ́dọ̀ àwọn Ọlọ́run. Ó sì máa lọ bẹ́ẹ̀ fi ṣe. Kò sí ní tó ọjọ́ ní gbogbo tá a dé lọ́dọ̀ rẹ ṣe tó bá wà lọ́dọ̀ rẹ àbí kó fún wa. Àwa la nílò rẹ̀. Àwa la nílò ọmọ wo lọ́mọ bí. Dákun fún wa lọ́mọ ẹni tí ń fèrè ọmọ wa. Àwa la nílò owó náírà, pásítálì, dọ́là, ìwọ ní tó èsì lọ́dọ̀ rẹ dákun fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àwa la nílò ìyàwó, abẹ́fẹ́yàwó, abẹ́lọ́kọ, wo ní kẹ̀kẹ́ tó fi yíw ṣe dákun fẹ́ nìkọ̀ọ̀kan wa ti tọrọ. Gbogbo bùkátà wa pàdé. Gbogbo bùkátà náà bó ti kẹnu tó fẹ́ tó tóbi tó nì náà. Kò sí kankan tí wọ́n fẹ́ fi ṣe. Kò sí kankan tí wọ́n lọ́n fẹ́ fi ṣe. Ó rọrọ̀ tayọ gbogbo ẹ̀. Ó rọrọ̀ tayọ gbogbo ẹ̀. Wàhálà ńlá ní Gbogbo wa látòsí lọ bí ká sọ̀rọ̀ látòsí lọ síbi ká sọ̀rọ̀ gbogbo nǹkan fẹ́ lọ́dọ̀ wọn lọ́hùn. wá wọlá ife ìwọlọ́ba tó rọrọ̀. Wọ́n lọ́hùn wọlá pé wọlọ́ba tó rọrọ̀. Má ṣàìṣe fẹ́.